Èyí ni ètò Iri Owuro níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 15 títí dé 30. Ó kà báyìí: obìnrin náà sì wí fún un pé, alàgbà, fún mi ní omi yìí kí òǹgbẹ kí ó má ṣe gbẹ mí, kí èmi kí ó má sì wá fa omi níbí mọ́. Jésù wí fún un pé, lọ pe ọkọ rẹ kí o sì padà wá sí ìhín yìí. Obìnrin náà dáhùn, ó sì wí fún un pé, èmi kò ní ọkọ. Jésù wí fún un pé, ìwọ dáhùn dáradára pé, èmi kò ní ọkọ, nítorí tí ìwọ ti ní ọkọ 5 rí. Ọkùnrin tí ìwọ sì ní báyìí kì í ṣe ọkọ rẹ. Ohun tí o ṣẹ̀ṣẹ̀ sọ tán yìí òtítọ́ ni. Obìnrin náà wí fún un pé, alàgbà, mo wòye pé wòlíì ni ìwọ ń ṣe. Àwọn bàbá wa sìn lórí òkè yìí, ẹ̀yin sì wí pé Jerúsálẹ́mù ni ibi tí ó yẹ tí a bá ti máa sìn. Jésù wí fún un pé, gbà mí gbọ́ obìnrin yìí, àkókò náà ń bọ̀ nígbà tí kì yóò ṣe lórí òkè yìí tàbí ní Jerúsálẹ́mù ni ẹ̀yin ó máa sin baba. Ẹ̀yin sin ohun tí ẹ̀yin kò mọ̀, àwa ń sin ohun tí àwa mọ̀, nítorí ìgbàlà ti ọ̀dọ̀ àwọn Júù wá. Ṣùgbọ́n àkókò ń bọ̀, ó sì dé tán nísinsìnyí, nígbà tí àwọn olùsìn tòótọ́ yóò máa sin baba ní ẹ̀mí àti ní òtítọ́, nítorí irú wọn ni baba ń wá kí ó máa sin òun. Ẹ̀mí ni Ọlọ́run, àwọn ẹni tí ń sìn kò lè ṣe aláìsìn ní ẹ̀mí àti ní òtítọ́. Obìnrin náà wí fún un pé, mo mọ̀ pé Mèsáyà ń bọ̀ wá tí à ń pè ní Kristi. Nígbà tí òun bá dé, yóò sọ ohun gbogbo fún wa. Jésù sọ ọ́ di mímọ̀ fún un pé, èmi, ẹni tí ń bá ọ sọ̀rọ̀ yìí ni òun. Lákòókò yìí ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé. Ẹnu sì yà wọ́n pé ó ń bá obìnrin sọ̀rọ̀, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó wí pé, kí ni ìwọ ń wá? Tàbí èéṣe tí ìwọ fi ń bá a sọ̀rọ̀? Nígbà náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n lọ sí ìlú. Ó sì wí fún àwọn ènìyàn pé, ẹ wá wo ọkùnrin kan, ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi. Èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ̀ ọ́ wá. Orí ọ̀rọ̀, fi àwòrán ayé mi hàn mí. Obìnrin ará Samaria yìí mọ̀ nípa ìlànà ẹ̀sìn àwọn Júù dáadáa, gẹ́gẹ́ bí a ṣe rí ní ẹsẹ̀ 20 títí dé 21 àti 25. Ṣùgbọ́n èyí kò yí ayé rẹ̀ padà kúrò nínú panṣágà rẹ̀. Ẹsẹ̀ 25 títí dé 27. Gbogbo ìlànà ẹ̀sìn tí kò bá gba ìgbé ayé ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa kò lè gbé wa dé ọ̀run rere. Gbangbádẹkùn kedere sì bẹ́ẹ̀ wò nígbà tí Jésù Olúwa fi àwòrán ayé obìnrin yìí hàn án ní ẹsẹ̀ 22 títí dé 29. Àwa pẹ̀lú nílò kí Ọlọ́run máa fi àwòrán ayé wa hàn wá lóòrèkóòrè, kí a má bàa ṣáko kúrò lọ́dọ̀ rẹ̀. Kí ni àbájáde rẹ̀ fún obìnrin ará Samaria yìí ní ẹsẹ̀ 22 títí dé 30? Àdúrà, jẹ́ kí n lè máa rí ara mi nínú àwòjíji ọ̀rọ̀ rẹ ní gbogbo ìgbà, Olúwa.